Mo kí gbogbo ọmọ òde a kú bí ojú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ wa. A ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á wá wa rí, àánú á bá wa gbé, àánú á fọ. Ẹ wò ìmọ̀ tó ń ṣẹlẹ̀ bóyá nẹ́tíwọ̀kì ni ojú òní ti wà. Mo kí gbogbo wa, mo ṣe ìbà Elédùmarè, ìbà adániwáyé, ìbà adánimágbẹ̀jẹ́, ìbà ọba tó mọ wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Ọba tí ò sọ pé òun fi ẹnìkan ṣe, ẹnìkan jẹ́ special sóhun. Ọba tó dá gbogbo wa tó ṣe pé gbogbo ẹ̀dá èèyàn ó dá gbogbo wa ní dídá tó pé àṣebà ẹ̀ kábíyèsí Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ ọba tó rè mí tó dá mi sí títí di ọjọ́ èní. A kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ gbogbo wa wẹ̀yìn olólùfẹ́ Fákànyìnsọ́lá. Èmi ọmọ yín náà ni Àṣàbí Àdè, ọmọ Yorùbá tọrọ yé aka ẹlẹ́àgbòho òòṣà aka ẹbọ́gbèmí one aka no viewers. Ojú òní tiwa. Ìjẹ́ mo kí gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé, mo kí kìrìsìtẹ́nì káàkiri àgbáńlá ayé. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀dá Fákànyìnsọ́lá tẹ́ jẹ́ bàbá mi nínú traditional ẹ̀sìn ìbílẹ̀. Nta àdáyébá, nta àwọn bàbá ńlá kú wá ṣe tán fi lọ sí ọgbà ìtẹ̀rọ wọn. Ohun tí bàbá Ànábì Muhammad sàràsálà ṣe tó fi lọ sálùjánnà. Ohun tí bàbá Jésù fi ṣe tó ṣe títí tó fi lọ sí paradísè. Ojú òní tiwa. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá bá mi pín ètò yìí kó délé kó dóko kó débi tó yẹ kó dé. Àní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á wá wa rí. Orí bí ò ṣe bẹ́ẹ̀ kò yí padà. Ifá bá wa ṣe o Ọ̀rúnmìlà máa wo wá níran. Ifá bá wa ṣe o Ọ̀rúnmìlà máa wo wá níran. Ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ. Ifá bá wa ṣe Ọ̀rúnmìlà máa wo wá níran. Kìjì. Ifá bá wa ṣe o Ọ̀rúnmìlà máa wo wá níran. Ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ. Àní kífá bá wa ṣe k'Ọ̀rúnmìlà máa wo wá níran. Ẹ máa wo wá níran. Odùduwà, Ṣàngó, Ọya, àwọn ọmọ èṣù ọlálù àwa là ń pè yí o. Ifá bá wa ṣe o Ọ̀rúnmìlà máa wo wá níran o. Ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ. Ayé ò ní gbé wa lọ o, wọn ò ní gbé gbogbo wa lọ. Ayé ò ní tì wá mọ́lé, wọn ò ní sọ wá sí àtìmọ́lé ìjọba, wọn ò ní sọ wá sátìmọ́lé èèyàn. Ayé o, ayé ń dògbò o, ayé o, ayé ń lọ tán. Olódùmarè máa wo wá níran o. Ifá bá wa ṣe Ọ̀rúnmìlà máa wo wá níran. Ayé ti dòdò wọ́n ń gbé ni lọ. Ayé ti bọ́ sí díẹ̀ sí o. Gbogbo àwọn ẹlẹ́sìn náà ti dẹ ẹlẹ́sìn pátápátá. Gbogbo àwọn tó yẹ ká gbójú okùn lé wọn ò jẹ́ ní agbámọ́ rárá. Ifá o, tètè bá wa dá sí Ọ̀rúnmìlà, tètè wá bá wa ṣe yọrí ẹlẹ́rìí ìpín o. Àtórí ẹni tí ó sún wọn ṣe. Ifá ń gbáyé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀ rárá. Ifá ń gbáyé lọ kò tiẹ̀ yọ̀gbẹ̀rì rárá. Àmọ́ ṣé ó yé Fákànyìnsọ́lá ó sì yẹ́yìn ẹ̀yin olólùfẹ́ mi yékéyéké. Ìpè o, Ifá ni ìmọ́lẹ̀ ayé. Wípé o, Ifá gangan ni sáyẹ́ǹsì ayé o. Ó yé mi, ó yé gbogbo wa. Ojú wa ti là o, a ò sí nínú òkùnkùn mọ́ rárá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo fans mi, ẹ ṣé gan, God bless you. Èmi really appreciate you o, torí mo máa ń fọ́ fún yín gan ni. Ifá bá wa ṣe Ọ̀rúnmìlà máa wo wá níran. Ifá bá wa ṣe o Ọ̀rúnmìlà máa wo wá níran o. Torí ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ. Ifá bá wa ṣe Ọ̀rúnmìlà máa wo wá níran. Ifá bá wa ṣe o Ọ̀rúnmìlà máa wo wá níran o.
ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ ojú òní tiwa ayé ò ní gbé wa lọ tí wọ́n bá dòdò tí wọ́n ń wọ́ rùgbùlùgbù àní lùgbàdì ayé láṣẹ Elédùmarè mo ṣe ìbà Olódùmarè ọba tó mọ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi èmi náà lọmọ yìí Fákínsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdé ọmọ Yewa tọrọ èké ẹlẹ́ Ọ̀ṣúnìkẹ́ Ìgbòho-ṣà ìyẹn ti lọ fàáfàá ìyẹn ti lọ fàáfàá àti nípò yẹn mọ ọmọ ti yàtọ̀ ọpọ́n ọmọ ti sún ojú òní tì wá ìjẹ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi home and abroad ẹ ṣé gan gbogbo àwa tá a sọ pé ká bọ́ lóko ẹrú mo kí ẹ̀yin tẹ́ ẹ wà nínú ẹ̀sìn either you are Muslim or Christian or yìí tó tiẹ̀ ṣe nǹkan kan mo kí gbogbo wa àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú àwa wa rí ojú òní tì wá ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ mi ẹ̀yin ẹ ṣábà mi gbọ́wọ́lé lọ́ọ̀fẹ́ gbọ́wọ́lé like ẹ máa share ẹ máa boko lọ fà àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú àbáwá gbé orí bí ò ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun ta ni nínú yín èwo nínú yín o ta ni nínú yín tó lọ di oògùn olóró mọ́ ẹrù fún Bintu Raji justice for Bintu Raji àní ta ni nínú yín ta lẹni tó joyè abiagba tó fẹ́ pa ìyá Bintu àti bàbá Bintu lẹ́kún ọmọ kékeré ni Bintu according to the story tá a gbọ́ wọn ọmọ 28 years àbí no it's not 28 is it not 20 okay is it that 25 or 26 náà pé tí bá sọnù ẹrí mi hewu according to the story ọmọ kékeré ẹ jẹ́ ká máa ná mójú kú o ká máa forí jìra wa gbogbo ohun tá a bá ṣe fúnra wa pátápátá ṣe ti ẹ̀ wá rẹ̀ mi Fákínsọ́lá ọmọ dúpẹ́ bórí ṣe ṣe mí bí ṣẹ̀dá mi bó ṣe ṣe mí mi ò ná ọmọlàkejì mi sínú rí o ó ti gbogbo àwọn àfáà tó ń búlì mi ò níwọ̀n sínú rárá nítorí pé ohun tí Fákínsọ́lá rí àwọn ò rí ohun tí mo gbọ́ wọn ò gbọ́ gbogbo ohun tó ṣókùnkùn sáwọn kedere ní níwájú Fákínsọ́lá nítorí pé Fákínsọ́lá Aláṣàbí ọmọ ti jí mo wá fẹ́ kí gbogbo ìran mi ò kí wọ́n jí lójú oorun pátápátá láwọn àfáà bá sọ pé kù bí tí mo fẹ́ gbà o àmọ́ ṣá mo dúpẹ́ lọ́wọ́ orí gbogbo bí ẹ ṣe dà mí láàmú tó ibi rere lẹ́gbẹ́ mi dé gbogbo bẹ́ẹ̀ ṣe fọwọ́ agogo sẹ́yìn o ibi rere ló padà já sí Ifá ó ṣe o Ọ̀rúnmìlà ó ṣe ẹlẹ́rìí ìpín o àtórí ẹni tí o sunwọ̀n ṣe èmi mọ rírì Ifá o ni mo ṣe ń lọ fún Ifá mo máa lọ fún Ifá títí dọjọ́ ọkú àwọn orin yẹn àwọn àfáà kọ̀ọ̀kan tán bá gbọ́ kò máa ń dùn mọ́ wọn nú but tí ò bá dùn mọ́ yín nú ẹ kàn tí ẹ máa endorse ẹ torí pé ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wè mí ọmọ orúmọlẹ̀ ni mí original mi èṣù òun ni mí nítorí pé bàbá mi ni ancestors mi ni aṣíwájú mi ni bẹ́ẹ̀ ni aṣíwájú mi ni ojú òní ti wà àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ta ni nínú yín o tó lọ di igbó sínú ẹrù Bintu Raji tẹ wá pé kó wá bá yín sọ ọ̀rọ̀ lọ́kọláya ẹnìkan lọ ilé ọkọ ẹ má ṣe òfì wẹ́ ó yẹ ọba tó ní wá mo kí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ dá mo kí yín mo wá kẹ́yìn tẹ́ ẹ gbádùn náà nínú wọn táwọn afojú re wo akínyìn náà ṣe rí ìdájọ́ tẹ́ ń wò yẹn ẹjọ́ Yámọ́lìkì Yámọ́tì ẹ gbàgbé ẹ bọ́lẹ̀ níbi Yámọ́lìkì Yámọ́tì ayé yìí ni Yámọ́lìkì Yámọ́tì wà Yámọ́lìkì Yámọ́tì ọjọ́ tí gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀ẹ́ wò inú ayé yìí ni ṣe ti ń rojú lẹ̀ kékeré nínú ẹ̀sìn ò tí ì yọ àṣírí máa tú gan nínú kírísítẹ́nì nínú mùsùlùmí nínú oníṣẹ̀ṣe amòkùnṣèkà àṣírí yìí máa tú Olódùmarè wọlá àníyàn mi sí nǹkan ní nǹkan Ọlọ́run wọlá bẹ́ẹ̀ ṣe búlì mi tó ẹ̀ẹ́dọ̀tí ara yín ẹ̀ẹ́dọ̀tí ẹ̀sìn tẹ́ gbé dání ṣẹ̀rí pé ẹ ti ń dọ̀tí ẹ ti ọ̀rẹ́ dì dọ̀tí ẹ kì í ṣe pé ẹ ti ń dọ̀tí ẹ ti bàjẹ́ ẹ ti fọpo mọ́yọ̀ ẹ ti da gbogbo ẹ̀rú mọ́ra yín lọ́wọ́ ẹ ti da gbogbo ẹ̀rú gbangba ti dẹkùn kedere ti bẹ̀ẹ́ wò tá a bá ń sọ fún yín pé
ẹ̀sìn kọ́ níwà, ẹ̀sìn kọ́ la fi mẹni re. Ṣé ẹ rí kéèyàn kírun kí gbogbo wájú ẹ̀ báyìí kó dípàdì òun kọ́ lẹ́ni re. Tèmi náà ti dúdúrú mo fi ọ́ìlì ṣíwèrè dání mi ráyè òṣì. Ṣé understand? Kéèyàn kírun kó kírun kí wájú ẹ̀ yà pàǹdì báyìí kọ́ lẹ́ni re. Kó o lọ kú sórí òkè kó kú sínú ṣọ́ọ̀ṣì kọ́ lẹ́ni Ọlọ́run. Ṣé ẹ rí ẹni Ọlọ́run ó pamọ́ gan, inú lẹ́ni Ọlọ́run wà, kì í ṣojú, kì í ṣe dressing, kì í ṣe ká lo ẹ̀hà, kì í ṣe ká lo òbòrí, kì í ṣe pá ká lọ ṣọ́ọ̀ṣì ká lo glove rárá. Òun kọ́ la fi mẹni tó súnmọ́ ọba tó ní wá. Lẹ́yìn ọba tó ní wá ló mọ ẹni títí ẹ̀. Ọmọ mi lè máa wọ pátá kiri kẹ́ ẹ máa fojú wò pé inú náà leléyìí ń lọ, kò lè wọ gbàlùjọ náà, eléyìí ò lè bá nàbí wọlé ọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún Fákànṣọ́lá lánàá. Àwọn òde bá yín jiyàn, àwọn ò bá yín du ọ̀tún àná bí àdú òsì. Ó yá o, ẹ̀yin àlìwúlà mọ́ wàrà sátú àbíyáyì, ẹ̀yin tí kéwú dá sí lẹ́nu, ẹ̀yin tẹ́ ẹ mọ̀tún, ẹ̀yin àrólé ànábì sallallahu alaihi wasallam, ẹ̀yin àrólé akẹ́yìndé gbẹ̀gbọ̀n. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀yìn Adéwálé yín, ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yìn ànábì. Tá a bá sọ fún yín pé nílẹ̀ Yorùbá yìí ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ yín gbé dání, ẹ máa ní wọ́n dọ̀tí Islam, wọ́n blackmail Islam. Islam is the best of religion. Islam òun lọ́nà, ẹni tí ò bá ti ṣe Islam kò sí bí nǹkan tó máa dé sí, ẹni tí ò bá ti ṣe gbá ẹ kó ń di òṣì, ẹ kó ṣì dànù, ẹ kó rí burúkú lọ. Ṣẹ́yìn tó yẹ pé ẹgbẹ́ sì dání ẹ̀sìn la discover pé ń ṣe. Kí ni purpose of ẹ̀sìn tẹ́ ń ṣe? Ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ lè forgive ọmọlàkejì yín. Ẹ̀sìn tẹ́ ń ṣe tó ṣe pé tìmùtìmù kágbèdà sínú nìyí. Ẹgbẹ́ sì rú báyìí wá ń pàǹtètè. A discover pé èdè lẹ́lọ́kọ́ ẹ̀ mọ ohun tó ń jẹ́ Olódùmarè, ẹ̀ mọ ohun tó ń jẹ́ Allah nínú èdè tẹ́lọ́kọ́ gan. Kò sí ìpayọ̀ Ọlọ́run kankan nínú ayé yín. Kò sí ìpayọ̀ Ọlọ́run bó ti hùn kó kéré tó, kò sí nínú ayé yín. Tẹ́ bá ti wá rẹ́ nìkan ẹ náwọn ẹlẹ́bọ inú náná máa wọ̀ kìíní kan kìrìsẹ́nì wọn gbẹ́sìn dání wọn ṣe gbá, ẹ̀yin nìkan lẹ ṣàmọ̀, ẹ̀yin nìkan lẹ pé. Ẹ wá wo gbogbo pípé yín, gbogbo mímọ́ yín, gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ jẹ́ bàbá rẹ, ẹ jẹ́ nǹkan kan, ẹ padà ń múlẹ̀ ni, ẹ padà ń lulẹ̀ ni. Kí ni ohun tó ń ṣe ni, kí ni ó ń ṣe yín tẹ̀tì rẹ ní báyìí sọ̀rọ̀ ẹ̀yin Islam nílẹ̀ Yorùbá? Kí ló ń ṣe yín? Ẹ̀yin náà ni, ẹ̀yin yìí gangan ni, ẹ̀yin lẹni tá à ń wí. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí yín rárá, ọ̀rọ̀ gbogbo kò fìgbà kan ṣe ní orí yín. Kí ló dé? Ṣé torí Islam náà ṣe dá nẹ́ẹ̀tì kalẹ̀ ni, náà ṣe dá Facebook yìí kalẹ̀? Kí ló dé títí yín pọ̀? Kí ló dé títí yín pọ̀ tójú òtì yín? Àmọ́ ṣá dandan ni kó rí bẹ́ẹ̀, nítorí pé bí rọ́gbà lọ fógún ọdún ọjọ́ kan oṣù lòtítọ́ máa bá. Ẹ wáyé ń sìn. Ìyálájé mo kí yín o, Ìyálájé show, Ìyálájé TV, Ìyálájé TV, mo kí yín. Mo lọ download fídíò wọn kan ní YouTube, mo ti gbọ́ látàárọ̀, etí mi gbọ́ wìnrìnwìnrìn ń bẹ̀, ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn máa gbọ́. Ìyálájé ẹ kú iṣẹ́ ọpọlọ, mo kí yín. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá. Àkọ́kọ́ ná, ṣe rí n tó ń jẹ́ Islam nílẹ̀ Yorùbá, Gaiman ló pọ̀ nínú àwọn àfá. Yá, gbogbo ẹnu ni mo fi sọ, Gaiman ló pọ̀. Ọlọ́pọlọ 419 ló pọ̀ nínú wọn, láti ọ̀dọ̀ ọkùnrin sọ́dọ̀ obìnrin wọn. Nítorí náà láti ráwọn Sẹ́ìdà, inú wọn ló máa gbẹ̀mí, ló máa ṣe nǹkan tí ò sí nílànà ẹ̀sìn yẹn. Ẹ wo àná gbogbo 2022 tí gbogbo ẹ̀ ń rò pọ̀, alátàǹpàkò, wọ́n rókó, wọ́n mú kó, wọ́n jẹ kó, wọ́n ṣe wọ́n mọ̀. Àkọ́kọ́ ná, Alájà Kaola, Ọlọ́run á bá mi ṣẹ́gun ayé yín. Nítorí tí ò bá jẹ́ ogun gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àdígbà tí mo tún wá ń gbọ́ different type pé mo ti èsì gbọ́ ní mi ìtì ìgbà, ẹ má ìtì jẹ́ ń conclude. Nítorí pé tó bá jẹ́ ìyá ẹ̀ tún fi náwó nínú bí wọ́n ṣe lọ ààrẹ sí Bíntù Rọ̀súùlù tí wọ́n ní kí ààwẹ̀ tó dé, inú ààwẹ̀ ni wọ́n lọ ààrẹ sí ọmọ ẹ̀ náà di báàgì
wọ́n kidnap ẹ̀ náà ni gẹ́gẹ́ bọ́n ṣe kidnap ta lọ́lọ́run ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá ẹ ti bí ìṣáná kẹ kéèsì ogun ẹ wu àtìgbà tá ẹ ti mú ta lọ́lọ́run ṣé ẹ fìgbà kan má ṣẹ̀sìn lọ́nláìn ó kàn ń dùn mí fáwọn ẹni rẹ nínú yín bíi bàbá yìí Ọ̀nà Òdodo TV bàbá àfáà yẹn mo lọ́ọ̀fù bàbá yẹn mo láìkí wọn gan Yàyà Gàmbàrí ọmọ yẹn ná ọpọlọ jọpọlọpọ nínú yín lọ ọpọlọ orí ẹlòmíì kó fi ṣe 419 kó gba pátánì ìyàwó níyàwó lẹ́ni. Alhaji Akéwùgbà Gold bàbá yìí ń wá peace ìgbà tó tún yẹ tún ẹlẹ́bọ ni gbogbo ẹni tó bá ti mú òótọ́ dání tàbí ti proof pé Yorùbá lòun tó ń wá peace ẹ máa pè é lẹ́lẹ́bọ kò sórúkọ tẹ́ ẹ̀ ní ponítọ̀hún ẹlẹ́bọ ni ó ti jẹ́ ìní ẹbọ ẹ̀yin náà lẹ́wọ́ ń ṣorí burúkú lẹ̀ ń ṣòfò lẹ̀ ń ṣàdánù lẹ̀ ń jagbèrè online àṣírí àti ìtú gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá kíní nínú àṣírí àwọn àfáà kò tí ì tú o mo fijọ́ sí máa pàdé Olódùmarè mo fi búra àṣírí tó máa tú tí gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀ẹ́ wò ẹ wò yìí tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣó dáa ṣẹ́yìn nìkan ni ṣégbà tó ń mú Islam wá ṣé wọ́n mú wèrè mọ́ ni ṣégbà tó ń mú Islam wá fún yín ṣé wọ́n fún yín lábẹ́rẹ́ wèrè mọ́ bóyá wọ́n fún àwọn bàbá yín lábẹ́rẹ́ wèrè lánàá tán wá fi bí yín bàbá tèmi gbà Islam kò fi wèrè sílẹ̀ fáwa bóyá èyí tẹ́ ẹ ya wèrè online yìí sí bóyá wọ́n ti tẹ wèrè mẹ́bà fún bàbá yín tó wá da àtò ẹ̀ sára àyà yín tẹ́ wá ń ṣe bálabàla kò sọpọlọ kan lórí yín ẹ wá dẹ trap gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kidnap ta lọ́nà tẹ́ dẹ trap ọ̀rọ̀ bí aṣọ náà lẹ fi mú wọn ọ̀rọ̀ bí aṣọ ṣé ẹ mọ̀ pàṣọ lẹ fi trap ta lọ́lọ́run tẹ́ fi dẹ trap fún tẹ́ ní kó wá gba aṣọ ẹ fẹ́ ṣe first fún fọdún fa tó fẹ́ ṣe on program ọdún kan gbà yẹn ni lẹ fi gbé so òun lẹ́wù tí wọ́n ń sọ yìí náà ni o so òun lẹ́wù wọn ní Òṣogbo yìí ni o Ìlọrin náà ti ẹ̀gbẹ́ yẹn lọ kálukú wá competition different type of petition same thing ọmọ ìyá yín nínú ẹ̀sìn nítorí àkọ́kọ́ náà ṣẹ́ríta bá ń tátà àbátọ̀ ó máa ń dẹrun onídìí mọ́ni lọ́wọ́ téèyàn bá fura ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ àgbà ẹni èmi ti kọ̀ yẹn ti kọ́ ń gbà mo ti ẹ̀sìn wà nù sí ń bọ̀ yín pé mi ò ń ṣọmọ ìyá yín nínú ẹ̀sìn o ẹni tó bá wá sórí DM mi ẹ̀sà àwọn àríkà ọmọ ìyá nínú ẹ̀sìn point of correction èmi ò ń ṣọmọ ìyá ẹ̀ nítorí mo mọ̀ pé ìkànnì yín ṣe bá àjọ jẹ àjọ mu ni inú ẹ̀ náà bí mi sí mo mọ̀ yín náà different type of ìjọ ni mo ti ṣe mo ti mọ ohun tó ń jẹ́ inú àtẹ̀yìn Islam ó yé mi yékéyékéyékéyéké mo mọ inú mo mọ kọ̀kọ̀ mo mọdé mo máa rí ohun tó ń jẹ́ Islam nílẹ̀ Yorùbá yìí o mi ìmọ̀ tilẹ̀ Lárúbáwá mo mọ̀ pé ìkàdí yín tìmùtìmù kẹ́gbìndà sínú ni yín ẹni ẹ̀yìn jírí ẹni ẹ̀yìn jí kò níyẹn ni àjírí padà lọ́sùn ní yín àwọn àmọ́ṣẹ́ ẹ máa rántí pé àwọn bàbá àtànú ò ṣerú ẹ̀ tí wọ́n bá ṣerú Islam ò lè ṣẹ́kù títí dé ni. tó wá ṣe pé kò sẹ́ni tó lè ṣẹ̀yìn báyìí ẹ máa fi gbogbo ẹ̀ halẹ̀ mọ́ wọn ni a máa wá gbé yín wọn náà ti list gbogbo àwọn tí wọ́n fẹ́ gbé wọ́n ti ẹ̀kọ́ ọkọ̀ aládòde ti bọ́ọ̀ta aládòde gbákejì Portable ọmọ ọlọ́mọ ti ń fẹnu gba rẹ̀ kí ló ń ṣe wá ṣé gbogbo ògo lẹ fẹ́ patán lẹ Yorùbá ni because of religion ṣé gbogbo ògo lẹ fẹ́ bayé wọn jẹ́ torí religion ni ìjọba Tinubu ẹ bá wa rí sáwọn people yìí náà ìgbà tó ṣe pé alọ́nilọ́wọ́ gbà níyìn alọ́nilọ́wọ́ jẹun níyìn ó lè alọ́nkó ló ń kígbe fìrí ọ̀ǹdí ọ̀kìn akéwù gba báárà akéwù tọrọ jẹ akéwù ṣe bá bí àlà àṣírí abo nítorí tẹ́ ẹ bá mọ ohun tó ń jẹ́ ògo tó bẹ́ẹ̀ pé ògo lẹ bá débi kéwù yìí ẹ ní pa ẹnì kankan lẹ́kún ẹ ní sọ pé kẹ́ni tó gòkè kó jábọ́ kì í ṣògo lẹ bá débẹ̀ ohun dúdùn ni àtògùn ẹ̀yọ́nú burúkú tẹ́ bá ti dé program tẹ́ bá ti ń kẹ́ báyìí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ó yá kéwú iná yá múrù Sùlù Gàmbàrí bàbá Sùlù Gàmbàrí ẹ má bínú bàbá ọba Ìlọrin ẹ má bínú ọba wa Ṣéhù Yàmúkà nìkan láàzì bí n bá ṣe pé ẹ má bínú tẹ́ ẹ bá ti ń kéwú ó máa
kì í ṣe kéwù yẹn ló ń wọnú agbáríwọ ẹ̀yọ́nú tán lò ní wọ́n gbá kọ̀ǹfàmù ẹ̀yọ́nú tó gbóná gan ìtàn máa lá tán máa fi para tán máa fi sínú àpò ìtàn ti máa fi sẹ́nu wọ́n bá ṣe ń ké báyìí etí ẹ̀ máa dùn mọ́ ni bọ́ba tó ní wá ti yọ létí Fákànyìnsọ́lá. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna anzalnahu fi lailatil qadri àbá sọ wípé inna anzalnahu fi lailatil qadri ọlọ́run ọba sọ pé inna anzalnahu fi lailatil qadri ọlọ́run ọba ń sọ fún yín wípé ó ń bá yín wí ó ń bọ́kùnrin wí ó bóbìnrin ṣó dárúkọ obìnrin ó dárúkọ ọkùnrin ẹ ti gbé wá ń gogo bójú wa ti là wàláhì ojú wa ti là ẹ wá wo ibi tá ẹ bá dé ìsìn Islam ò ní ìmọ̀ ilẹ̀ Yorùbá tẹ́yìn gan bá ń ṣe filenge ẹ Islam ní mí wọ́n ṣe gbá wọ́n ṣàwo òṣèré òṣèlẹ́yà dúró lórí ilé ni ẹ. You don't need to feel Islam proud pé I'm a Muslim. Kí ni wọ́n ṣe ń bẹ̀? Kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀? I discover pé most of àwọn tí wọ́n wà bẹ̀ so wọ́n mọ́lẹ̀ bí ẹran so ni. Àbáyé yìí fẹ́ bàjẹ́ ni. Ẹ so wọ́n mọ́lẹ̀ bí ẹran so ni. Ẹ jẹ́ káyé wọn kó nítumọ̀ sí wọn. Ẹ̀yin adarí wọn nìkan tẹ́ ẹ ti ń rí jẹ, tẹ́ ẹ ti ń rí mu, tẹ́ ẹ ti ń rí ṣe. Ẹ̀yin nìkan lẹ ń lọ sókè. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ta ni wọ́n fà lọ́wọ́ sókè látijọ́ tó ti ń ṣe Islam. Ẹ ṣe yàrá ayé kò tọ́ Akérèlé tó bá ṣe pé lóòótọ́ Islam yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe bá a ṣe gbọ́njú bá tó bá ṣe pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń fi àdúrà jagun yẹn tó bá ṣe pé bẹ́ẹ̀ làdúrà ń gbà gbogbo ẹni tádúrà ẹ gbà nínú ṣáàdúrà tẹ́yìn ṣe fún wọn ni ìwọ ìtẹ̀bọ́ kò lọ ẹṣẹ́ kò jẹ́ kó rí ẹ pé kọ́pọ̀ lọ ẹṣiṣẹ́ kó lọ borí ẹ kó o máa dirí ẹmú lára rọba ẹ kó o máa bẹ lọ́hùn ọba tó ní ẹ ṣé orí tó o bá ń tẹ̀lé wọn ayé ẹ máa bàjẹ́ ṣé ọ̀pọ̀ ọba yé àwọn bàbá yìí jẹ́ lánàá ayé tiẹ̀ náà bàjẹ́ tààrà ọmọdọ́mọ á tún bàjẹ́ tó o bá sì ń tẹ̀lé wọn. kí ló dé kí la ní kó ṣe ni tí ò ṣe ni ẹ fi Islam yẹn fi bojú orí burúkú ló dé wà lára yín òfò ló wà lára yín tá a bá sọ pé Islam dis ó ṣe dat ṣé a rí àwọn tó nílẹ̀ Lárúbáwá wọ́n ń ṣe àánú o nítorí tá a bá ń sọ̀rọ̀ ká máa là àìsọ̀rọ̀ là ló pa ọba ìlú kan tó ní gbá wúwo jà àwo lọ tí ò sọ pé igbá tútù lòun sọ ṣé a rí ẹ̀sìn Islam tá a bá wò dáadáa pé báwa ṣe gbọ́njú gba lọ́dọ̀ àwọn bàbá wa ẹ̀sìn tó mọ́ ni ẹ̀sìn tó rọrùn ni ẹ̀sìn tí ò kó ní pápá mọ́ra ẹ̀sìn tí ò sọ pé kó o má free ayé ẹ ẹ̀sìn tí ò sọ pé kó o má ṣeun tó wù ẹ́ àmọ́ ṣàgbà tó máa wá yá a padà discover pé gbogbo ohun tí wọ́n ń sọ fún wa wọ́n máa sọ fún ẹ pé má ṣe léyìí o bó o bá lóyún má jàṣẹ jẹ o tó o bá lóyún má léwé o má lè gbó o bá ṣe léyìí ẹbọ ni o bá ti ṣẹ̀wọ̀n ẹbọ ni. A wá discover pé gbogbo àwọn tí wọ́n ń sọ fún wa gan àwọn gan níbi tí wọ́n ti ń protect ara wọn ẹ̀yin olórí burúkú tó yẹ pé ẹ máa ṣòfò gbẹ̀yìn ayé yìí ni ẹ kàn wá kó kálukú sínú bondage ẹ wá kó ọ̀pọ̀lọpọ̀ sí a wá padà rí pé gaima ẹ ní group gbogbo yín ní group ẹ ná àwọn group kan tó ẹ fi ń ṣèkà ẹ ná àwọn group kan tó yẹ pé gaima ní ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń track number àìmọye ìgbà náà ti track fóònù mi fóònù àìmọye ìgbà ni wọ́n ti track ẹ̀ tí màmá rí lórí fóònù mi báyìí gbogbo yín máa béèrè níbo ló ń gbé níbo ni location kí ló pè mí àti yín pọ̀ ẹ mọ̀ pé ọmọ ọkọ Yorùbá lèmi kò sí ohun tẹ́ ẹ lè ṣe mú Fákànyìnsọ́lá o nítorí pé ìtẹ́ ẹ ti ṣe lánàá tí Olódùmarè ò ti gba ẹ̀mí mi most of yín lẹ lépa ẹ̀mí mi tẹ́ ẹ fẹ́ pa mí àmọ́ ṣá mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yan awẹ́dẹ́ kó tó wẹ mọ́ mo dúpẹ́ pé ẹ̀mí mi ò bọ́ mo dúpẹ́ pé Olódùmarè ò fẹ̀mí mi lé yín lọ́gbọ́n orí apààyàn níyìn ìkà níyìn Clifford Dodgy níyìn terrorist níyìn gbogbo ẹni tó bá ti dìde pé
òun máa praise ìran òun tàbí òun dúró ti ìran òun tàbí òun nífẹ̀ẹ́ ìran òun báyìí ẹ máa fẹ́ bring it down ni. ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn ọkùnrin yín ṣẹ̀sìn obìnrin yín ṣẹ̀sìn ẹ̀yin orí má nàjí ẹsẹ̀ lòṣì wà èèyàn làwọn ń pè yín tẹ́lẹ̀ àmọ́ pé fáwọn èèyàn boro lórí burúkú o ẹni òfò ní ẹni làánà tù láàlẹ́ yín níbi tẹ́ ẹ bá wà. táwẹ̀ bá wá dé ẹ máa ṣe bá bíàlà ẹ máa fáwọn èèyàn ní nǹkan ẹni mélòó ló gbàwẹ̀ tó lọ for your information lọ́dún tó tún bọ̀ tún máa reduce jù bẹ́ẹ̀ lọ yá nítorí pé gbogbo ojoojúmọ́ ayé yìí gbogbo tí ò yẹ ká máa bá lọ́wọ́ ẹni tó sọ pé ṣé ẹni tó bá pé ẹ bá tẹ̀ sọ pé olùsìn ọlọ́run ni yín o kìdìkan ẹ fara pamọ́ fọlọ́ ẹ bá tún wá bọ́ta máa proud pé ẹ jẹ́ bákan lẹ́yìn ọba tó ní wá kò sẹ́nì kankan lórí ilẹ̀ mọ́ tó jẹ́ kankan lẹ́yìn ọba tó ní wá àtàwọn ànábì ẹ̀ tó ti lọ látọrí Ọ̀rúnmìlà bàbá ti tèmi èṣù ọláàlú lẹ́yìn àwọn yẹn àwọn ancestors wa ti lárúbáwá ti gbogbo ìran kò sẹ́nì kankan lẹ̀ mọ́ kò sáròlé kankan ṣàkùṣàkù ní yóò fò lẹ́ ń ṣe òṣì lẹ́ ń ṣe ṣẹlẹ̀yà fọ́dá ṣẹlẹ̀yà mọ́dà ní. ìgbà tí ẹni ọlọ́run tó ṣe pé ní àná kan ṣé ẹ mọ̀ pé àwọn ọlọ́pàá àwọn sọ́jà àwọn gbá àwọn àwo ṣé ẹ mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀yin àfáà pastors babaláwo ọ̀dọ̀ yín ni wọ́n sá pamọ́ sí lánàá tí wọ́n ti ń gba àwọn nǹkan tìbílẹ̀ bó o bá lọ ọ̀dọ̀ àfáà nǹkan tìbílẹ̀ ló máa fún ẹ kó so kùránì báyìí kó so tírà ẹ lọ sùn lẹ́búlẹ́búlẹ̀ máa bá ń bẹ̀ ó wá lè fi kùránì kó ti kọ èdè lárúbáwá kó fi yí o ìṣẹ̀ṣẹ̀ lẹ máa bá nínú ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ máa padà bá nínú ẹ̀ ṣé ẹ mọ̀ pé lánàá kan àwọn yẹn wọ́n ń sá di yín ni ẹ wá wo bọ́ba tó ní wá ṣẹṣẹ́ ń sìn ẹ̀yin lẹ̀ ń lọ bá wọn sìn gbogbo owó tẹ́ ẹ gbà lọ́wọ́ àwọn náà ti ń padà gbà adìkọ́fà pé bẹ́ẹ̀ ṣe ń lọ́ wa lọ́wọ́ gbà tẹ́ ẹ̀ ń lọ́ àwọn ìyá wa lọ́wọ́ gbà tẹ́ ẹ̀ ń ba yé wọn jẹ́ gbogbo owó tẹ́ ẹ̀ ń paná owó ẹjọ́ owó òfò owó ọ̀ràn owó àgbá kò bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ná títí kalẹ̀ yín nìyẹn gbogbo ohun tẹ́ ẹ fi blackmail gbogbo ohun tẹ́ ẹ fi ọjà òkùnkùn rà ẹ máa padà tà á ní gbàǹjo ni ẹ̀yin àfàlẹ́ Yorùbá ẹ̀yin Islam nílẹ̀ Yorùbá yàtọ̀ sí wọn tó o bá jẹ́ nire nínú wọn yàtọ̀ sí wọn tó o bá jọmọ ọkọ nínú wọn yàtọ̀ sí wọn tó rí ẹ bá pẹ́ tọpọlọ ẹ bá ṣiṣẹ́ tí làákàyè ẹ ṣiṣẹ́ pẹ̀lú tó o gbà lẹ́sìn obìnrin lẹ kọ́ lẹ́rú ẹ ti báyé most of àwọn obìnrin jẹ́ rẹpẹtẹ ẹ ti sọ wọ́n dìdàkudà ẹlòmíì ò lè dárò rí bí pásọ̀ ṣe ń ṣe tiẹ̀ làáfà ń ṣe tiẹ̀ babaláwo ń ṣe tiẹ̀ ara máa sán pa gbogbo yín ni ògùn láká yóò ṣùmọ̀lẹ̀ olómi lẹ́fẹ̀ jẹ̀wé onáṣọ́ lè fi mọ̀ kí mọ̀ bóra ó máa pa gbogbo yín ó máa fẹ̀ jẹ yín wẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi tẹ́ ẹ sá sínú religion ẹ̀yin oníṣẹ́ ibi tẹ́ ẹ fi ẹ̀sìn bojú táwọn èèyàn máa wò pé àfọ́ ọlọ́run lélẹ́yìí àlìwú náà wàrà sátú àbíyá yìí ògùn láká ayé máa fẹ̀ jẹ yín wẹ̀ ni àṣẹ́gun àfi tẹ́ ẹ bá jí tẹ́ ẹ bomi sórí tóbi òní àkànṣe nínú ayé yín lókù gbogbo ní onílé lẹ ti dàrú táwọn èèyàn rò pé ẹni ọlọ́run níyàn aṣíwájú gidi ni ẹ wá ṣojú bí ojú alábọ̀nbọ̀n tẹ bá dán láì ojú yẹn á máa hòhòhòhò bí ojú ẹ̀mẹ̀ ojú yẹn á yọ tó ń kángo gbogbo ohun tí ò yẹ kó máa bá lọ́wọ́ yín ìgbà tó ṣe pé ẹ fèrú gbàbùkún ni ẹ wo bá ṣìrí ń ṣe ń tú ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́yà lọ́nláìn ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́yà ó kàn ń dùn mí sáwọn ẹni rẹ nínú yín àwọn ẹni rẹ kọ̀ọ̀kan tó wà nínú yín àwọn tó rí wọn pé tọpọlọ wọn ṣiṣẹ́ nínú yín ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe blackmail èmi tó ihun tí mi lálàrí láyé mi ẹ fi qualify mi ẹ wá sọ pé ẹni ṣọpọ̀ náà máa padà pa gbogbo yín níṣẹ́ gbogbo ẹ̀yin àfọ́ olórí burúkú gbogbo ẹ̀yin àfọ́ àwèrè ẹ̀yin orí má nàájí ẹsẹ̀ lòṣì wà ilé tá a bá fi tọ́ mọ èrì ló máa padà wó ẹ̀dáwọn ms bàbá wọ́n ṣe gbá wọ́n ṣàwọn wọ́n ṣòkòkò bàbá sásù wà tọdún tá a ti blackmail ṣẹ̀ṣẹ̀ bọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ wá lọ prógámù gbó sínú ẹrù ọmọ ọlọ́mọ bọ́n bá dẹ̀ rí wọn máa sọ pé àròlé ànábì sálà kò ní dáa fún yín máa padà sàlàyé àlàyé sí wẹ́wẹ́ pieces yìí tí wọ́n bá ń sọ iṣu ìlárúbáwá báyìí inú tí náà máa dùn ni ànábì náà ní Muhammad náà ní òun lágbádé fún ta ṣàlẹ́ṣà ànábì náà ní bàbá ọba nílẹ̀ lárúbáwá kìí ṣẹlẹ̀ Yorùbá
oògùn sára ara yín bẹ́ẹ̀ ṣe ju nǹkan tẹ́ ń da nǹkan sára ara yín ṣàṣírá yín ṣẹ́sìn nìyẹn ìkà nìyí ìkà ní religion yẹn kó sínú ìkà nílẹ̀ Yorùbá mo ń sọ o mi ìsọ̀lú mi o nílẹ̀ Yorùbá títí wá bíbí ìkà nìyí ẹni tó bá ṣe Islam ní tinú tọkàn ó máa mọ̀ bí wọ́n ṣe ń ṣèkà ó dẹ̀ máa mọ̀ bí wọ́n ṣe ń múyàn sínú bí wọ́n ṣe ń ránró ṣe bí bá a ṣe rí lánàá ni ìgbà tó ṣe pé ohun tó ẹ̀ máa sọ fún àwa nígbà tẹ́mi ń ṣèjọ lójú méjèèjì lánàá tá a bá ráwọn àfáà tán wérí ẹ̀ ní ká máa ṣe lànà tù láàlẹ́ nǹkan kò gbọ́dọ̀ dà wá pọ̀ Kùránì ní ẹ má bò nígbà ẹ mọ́ nígbàgbọ́ òdodo ẹgbẹ́ yín lọ́rẹ̀ ẹ má mú aláìgbàgbọ́ lọ́rẹ̀ oore kò lè ṣe fún yín wọ́n máa ṣe parun fún yín ni ẹ̀yin tí wọ́n wá mú lọ́rẹ̀ kí lẹ padà ń ṣe fún wọn ṣe bí gbọ́dọ̀ ń dì mẹ́rù wọn yìí àbí gbọ́kọ́ ló ń dì mẹ́rù wọn yìí èèyàn ló máa prógámù fún Bíntù Rájí pé àwọn fẹ́ ṣèyàwó kó ṣe MC ń bẹ́ o kó wá ṣe gbá ń bẹ́ o gèlè làwọn mú o ìyẹn ní jáàbù lòun ń lò wọ́n ní bó jẹ́ kó fi wé ọrùn wọ́n dì nífẹ̀ẹ́ ìfúntọ́ yẹn ní à ẹ ti ṣe mistake o bóyá ọ̀dọ̀ fẹ́ lè wá o wọ́n náà wọ́n ṣe mistake ní tó bá ń bọ̀ kó máa gbé bọ̀ ó dé tán wọ́n ní òtẹ́tì máa lọ́ọ̀dì sí ibẹ̀ làwọn ti ṣe kínní ṣe òní venue yẹn ó débẹ̀ ìyẹn sọ pé kò mà tí ì sí èèyàn bíbá ìkíra àwọn ní gbogbo ọmọ tó dé ó wọnú òtẹ́ẹ̀lì tán ọmọ yẹn rẹ̀sì tán ọlọ́pàá dé wọ́n wá àrẹ́sì ẹni ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọba tó ní ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ kẹyìn ẹ̀ẹ́dẹ̀ ríra yín pé gbogbo ohun tí wọ́n kọ sínú Kùránì yẹn èèyàn ló kọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ Bíbélì gbogbo ohun tó wà ń bẹ̀rẹ̀ àní wọ́n máa sọ pé Sìgìfárù gbé wọ́n gba pátá ń di ìyàwó oníyàwó Sìgìfárù gbé bọ́n pọ̀ ọmọ ọlọ́mọ Sìgìfárù gbé kọ́ para wọn ṣé ẹ ti rí ṣẹ́ à ń sọ fún yín pé kí kálukú padà sílé kórí ẹ̀ pé kọ́pọ̀lọ́ ẹ̀ ṣiṣẹ́ dúró lórí ilé ẹ̀mí ẹ̀wọ̀n ní ogbókúta sílẹ̀ kó máa bọ òkúta dúró lórí ilé ẹ̀mí ẹ̀ dúró pé ọba tó ní ẹ́ òun ló fẹ́ lọ jábọ̀ sùn kó wá múṣẹ́ rẹ ìwà rẹ kò sí ohun tó ń jẹ́ ẹ̀sìn láyé ju ìfẹ́ lọ ìfẹ́ lẹ̀sìn ìfẹ́ ni ó ń jẹ́ ẹ̀sìn ìfẹ́ ni religion ò ń lọ ṣọ́ọ̀ṣì every Sunday you are wasting your time ò ń lọ mọ́ṣáláṣí every Friday you are wasting your time nítorí pé àwọn tó bẹ́ẹ̀ tó ń papọ̀ yìí gan orí má di ẹ̀sìn òṣì wà ní wọ́n ìkà ni wọ́n dájú kálámárẹ̀ rí hùwà àkà bí mo ṣe wà yìí mo jẹ́ ẹ̀dá kan tó ṣe pé tí n bá rí nǹkan ìbínú màá fún ẹ látútùdì màá dẹ̀ jẹ́ kó yé pé fún mi láǹkì mi mẹ́yẹn ṣọgbọ́n kó wọnú kọ́ńbọ̀dù mi wà rí níbi ìtòsí mẹ́ mi ì mọ bí wọ́n ṣe ń fìyàn sínú o téèyàn bá ṣẹ̀ mí máa jẹ́ yẹ pé o ṣe nǹkan báyìí mi ìfẹ́ o that is me àwọn ò sínú pé yín ogún ọdún máa gbóná àwọn kan wọ́n tiẹ̀ máa sọ pé àwọn iye wa ló yín ogún ọdún gbóná ẹ gbàgbé bọ́ọ̀lù ẹ̀mí olórí burúkú lẹ́ni bá sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí ọmọ yẹwọ original kò ní mọ̀yán fi sínú àmọ̀yán fi sínú bí nǹkan bá ṣe rí la ṣe máa sọ a lè sọ àwọn àsáwọ̀ ọ̀nù wa o gbogbo ìgbà náà máa bèèrè ibi tí mò ń gbéṣẹ́ láti wá fẹ́ gbé mi ni ẹ̀rí kan gbólúmọ rí ẹ̀sìn mi ò sí fún blackmail bọ́ ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ kálukú á máa lọ ṣàtì ẹ̀ ń bẹ̀ ni ìwọ tó bá jẹ́ olórí burúkú àdínì wàá mú tiẹ̀ olóríire àdínì ẹ̀ mú tiẹ̀ òfò àdínì ẹ̀ mú tiẹ̀ àdánù àdínì ẹ̀ mú tiẹ̀ nù ẹ̀. ṣebí ìlíjọ́ àtẹ́fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ lélẹ́yìí àbí ìṣó lẹ́fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ ṣé ẹ wá rí i pé ọba tó ní wá ọba tó sọ pé òun á ba tìyín lójú ọ̀nà òun Ọlọ́run ọba tó tó tààràtà ṣé ẹ rí bó ṣe bá dé yìí ó bá dé yìí ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ń jásí kànáà bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sì bẹ́ẹ̀ ṣe ń ṣòfò tẹ́ ìṣorí burúkú. because of religion ẹ̀dẹ̀ joyè akóti lẹ́tà gbogbo èyí tẹ́ ẹ̀dẹ̀ travel fún Rájí náà o according to the story o gbogbo yín ló ní múra lọ láàjì gbogbo ìgbà lẹ́ lọ pọ́n òkúta lá aṣáájú aláìláìláìlá aṣáájú alá Muhammad abudu rasulu láìsálálá sálà ẹjẹ́ ní pé kò sí ọlọ́run mi àfọlọ́run àlá ṣé ẹ wá dúró tàlá àlá máa padà pa yín ó máa lá yín pa ẹ̀yin lè máa sọ fáwọn èèyàn
ẹ má ṣe gbá o kùránì sọ pé ẹ má gbà ṣìṣe ara yín o kùránì ní ẹ má tọpinpin ara yín o kùránì ní ẹ má ṣe díṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀jẹ̀ ń kà náà lẹ́yìn jù sọ́fì ṣé irọ́ lè gbé dání náà irọ́ lè gbé dání nǹkan yẹn tí bá rí nǹkan mi online mi ìtorí bẹ́ẹ̀ ṣe blackmail mi tó ó tún máa ń ṣọ́ọ̀kì mi pé ṣáwọn pípù yìí ṣé wọn ò ṣọ́ọ̀kù báàbù làákà ṣé kò sọ ọpọlọ mọ́ ni àbí wọn mọ̀ pé àwọn ń dọ̀tí ẹ̀ sí wọn ni ẹ wá sọ pé àwọn kan ní dọ̀tí ẹ̀ sí ẹ má yẹ kémi gbọ́rú ẹ̀ mọ̀ ẹ̀yin gangan lẹ̀ ń dọ̀tí ẹ̀ sí ẹ̀yin gangan ní ìdààmú àdúgbò ẹ̀yin gangan ní ìpọ́njú ẹ̀yin gangan ní ìdààmú ẹ̀yin gangan lẹ sọ pé ànẹ́sì yìí o bó ṣe dáa tó ń wo gbẹ̀yàn ẹ̀yin gangan lẹ débẹ̀ lẹ tọwọ́ bọ̀ lẹ dá gbogbo ẹ̀rù lẹ kóòtù fún tẹ̀dú ẹ̀ síta. ẹ̀yin kan ilẹ̀ bá mọ̀ gbà tí Jésù jágbàdo ló jágbàdo ó ṣe gbóṣàwó wọ́n wá ń sọ fún yín pàdánù bíi jí pátá pupa ẹ̀ wá ń ké àbáyé yín fẹ́ bàjẹ́ ni ṣé yín ò mọ̀ pé pátá bá fi wíńkà náà fi ń san ni ẹ bú wọn lábùjú wọn bú yín lábùrùn lábọrùn ẹ wá sọ pé okubi tó fẹ́ gbà ẹ mọ̀ sí gbàtà tí ń sọ táwọn tí ń sọ fún yín láti 2020 tó bá kàràn yẹn wá pè mí àlọ́ sábàlẹ̀ kàtìlábà kàtì ṣe ẹlẹ́yà tv nìyẹn wọ́ ayé rẹ̀ ìfiri pọ̀ ayé ọ̀tá rẹ̀ ìfiri pọ̀ ìgbèrègbèrè ìfiri pọ̀ ṣe wá rí i pé gbogbo bẹ́ẹ̀ ṣe ṣépètò oore ló fi mú wá fún Fákànyìnsọ́lá o nítorí pé àníyàn lọ́ba tó ní wá ń wò èrò ọkàn mi sí nǹkan tí mò ń ṣe mo sọ fún yín ní 2021 mo ní tó bá ṣe pé mo rẹ́dì láti blackmail Islam tàbí mo rẹ́dì láti wá destroy àfáà kan gbogbo ohun tí mo ṣe kí n má gúnlẹ̀ ayọ̀ kí n má náà ṣe yọrí inú ẹ̀ bọ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ tó ṣe pé kó lè já kíran mi bọ́ lóko ẹrú ni mo dúró fún òkè lẹ́yẹ lẹ́mú ru sí òkè lẹ́yẹ ń fọwọ́ òkè ní Fákànyìnsọ́lá máa lọ. ṣé àwọn kan gbà mo bẹ̀rẹ̀ lánàá ẹlẹ́yà tv ìgbà tẹ́ fẹ́ pa mí mo change orúkọ pé Fákànyìnsọ́lá Ọ̀ṣuníkẹ́ Àṣàbí Àdé ọmọ Yewa tọrọ yé ìgbà tó ti yá ẹlẹ́bọ mo tún fi ẹbọ gbèmí wọn sí ní last week ẹnìkan ní kò ní viewers mo ní aka no viewers gbogbo ọ̀nà lọ́ba tó ní mi fi kún mi jù tó fi ẹ lè ra mọ́tò rẹpẹtẹ olórí burúkú kan tẹ̀sán pé kẹ́mi bá lè rè kàn lè ra mọ́tò fẹ́mi mo ṣe ṣí ẹ̀ka let them say torí kó lè ra mọ́tò ló ṣe ṣí ẹ̀ka mọ́tò yẹn náà ra fún yìí kìdí kan náà ra fún yìí tó o bá mọ èmi délédélé wàá mọ̀ pé mo bẹ́tà yẹ o gbàgbọ́ dáhùn wàá mọ̀ pé mi kì í ṣẹgbẹ́ àwọn adarí yín nínú ẹ̀sìn nítorí pé bí ṣe wà yìí mo kó ohun tó ń jẹ́ àwọn èèyàn mọ́ra mo lò fẹ́ fún wọn rí ibi tí wọn súnmọ́ mi tán o àmọ́ sáwọn tó ń jà níyàn mi kó wọn mọ́ra mo lò fẹ́ bẹ́ẹ̀ ni ṣeré tó bá ṣe ṣeré kí wọ́n ẹ̀yin tó yẹ pé tìmùtìmù kẹ́gbìn dà sínú ni yín ẹ̀yin tó yẹ pé símbọ̀ Islam nìkan la kàn rí lára yín bẹ́ẹ̀ ṣe ń lò jáàbù tá ìwé láwàní tá ìdá agbádó òfò agbádá tẹ́ ẹ máa bá tó ṣe pé ẹ sì máa jóná pẹ̀lú agbádó ọrùn yín ni. àwọn máa wò pé èèyàn rẹ ni yín àwọn kọ̀ọ̀kan wá wà nínú yín torí wọ́n pé o ṣé rí bàbá Mùdírù Lágége yẹn orí bàbá yẹn pé bàbá yẹn ti ṣe àwọn fídíò kan ìkan wà lọ́wọ́ mi tí wọ́n bá ti wá rí pé ẹnì yìí ó dà pé ọ̀rọ̀ tó ń sọ ó fẹ́ máa liberate àwọn èèyàn díẹ̀díẹ̀ wọ́n á gbógun tì wọ́n á fẹ́ pa. wọ́n á fẹ́ pa kò sí ohun tá ẹ lè ṣe fẹ́ mi o ìyí tẹ́ ẹ ṣe ló ti padà sórí àwọn ọmọ yín nítorí ẹ fi mí làkàlàkà ẹ sọ nǹkan fún mi àwọn àfáà ta mí ní nǹkan láyà olórí burúkú ni yín ẹ̀rí bá sì ń fọ́ fún yín tí wọ́n ń rò pé èèyàn ni yín nítorí ẹ̀rí gbogbo ẹni tó bá máa wá bá mi bóyá mo mọ̀ ẹ́ rí tàbí mo tiẹ̀ ti mọ̀ ẹ́ ti pẹ́ tàbá tiẹ̀ jọ lò sẹ̀mí kan rí rò ó lẹ́ẹ̀mejì kó tó wá bá mi mo ti di Fákànyìnsọ́lá o mo ti kúrò ní orúkọ ẹrú kò sí ohun tí wọ́n ṣe fún mi tán wọ́n sọ mí láta wọ́n jù bá mi yìí tí wọ́n ṣe fún mi gbẹ̀yìn àáfàá mẹ́ta ló pè mí ọ̀nù nọ́mbà ẹ̀yin ò ṣe fi nọ́mbà gangan pè mí kí n ṣe fún nọ́mbà yìí pé you are a strong woman ó bọ́nú ẹ̀ náà n tó ṣe bí tó ṣe pé mo mọ iye oṣù tí mo lò níbi tí mo lọ kò ní dáa fún yín ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí
ìwọ tó bá lọ fọ́ fún wọn ẹ̀yà àfáà kiri kan you are foolish nítorí tìmùtìmù kẹ́gbìdà sínú ni wọ́n o tìmùtìmù kẹ́gbìdà sínú ni wọ́n ìkà ni wọ́n wọ́n dájú o mo kí ìyá mi ìyá kẹsẹ̀tì ìyá mi ni ìyàwó mi tún ni torí ìyàwó ẹ̀gbá ni ìyàwó mi ni tó ń fún ogbó yín ní wòtòwòtò ìyàwó mi ni mo kí ìyá yẹn torí wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n máa kọ́ fún yín ẹ̀ máa parẹ́ àfi pé kẹ́ ẹ ṣẹ̀sì kẹ́ ẹ ṣòfò kẹ́ ẹ da gbogbo ẹ̀rú kò tí ì dàrú tán o ẹ sì máa ṣe dẹ́ndẹ́ lẹ́yà wọ́n ní China has confirmed it that Nigeria not a country èmi náà ti rí mo ti rí lẹ́nìí ẹnìkan ti share breaking news yẹn fún mi kì í ṣe China nìkan mo ti rí lẹ́nìí àsìkò tí tó ká máa lọ ihun tí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àfáà yìí tó bá sọ pé àwọn ló wà nídìí pé ká má lọ Islam ilẹ̀ Yorùbá ni ẹ̀yin lẹ wà nídìí pé ká má pín nítorí ẹ̀mọ̀ pé tá a bá pín gbàgbọ́ máa dẹkùn kedere máa bẹ̀ wò gbogbo yín lẹ máa lọ wá ṣẹ́ṣe ẹ̀yin akéwù ta rọ báárà ẹ̀yin akéwù ṣe bá bí àlà àṣírí ààbò alọ́nilọ́wọ́ gbà adalẹ́rú adọ̀nàrú abayí ẹni jẹ́ agbògbò lọ́wọ́ ẹni fi kún tiẹ̀ Yorùbá nation máa dúró láṣẹ Elédùmarè a máa pín nítorí tá a bá pín Nàìjíríà èyí tóbi ju pé kẹ́nìkan máa rúùlù ẹ̀wọ̀ lọ tá a bá pín ojú akálé akáko aká gbogbo ẹ̀yin ìkà ẹ̀yin wèrè tẹ́ fẹ́ sí bojú tó yẹ pé tẹ́rọ́rìsì níyí ẹ fẹ́ sí bojú tẹ́rọ́rìsì níyí ìkà níyí tó bá ti rí yín àgàgà kan pè ìsọkẹ́sọ̀ kan ẹ̀ wá sapá bí apá àjà o wọ́n máa ṣe aláwa sálárọ̀ rẹ̀ àbàbíkùn wọ́n máa tẹ̀lé bíi pé àwọn gangan lẹni Ọlọ́run tí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé àròlé ṣètàn ni wọ́n àwọn gangan lẹ bàbá wọn náà ń lọ sọ̀kò fún ní ilẹ̀ Lárúbáwá o bàbá wọn náà ń sọ̀kò fún nílẹ̀ Lárúbáwá bàbá wọn ni àwọn ọmọ ṣètàn ni wọ́n ẹ jẹ́ kílẹ̀ Yorùbá sí mi tá a bá sọ pé afẹ́ bọ́ sórí nẹ́ẹ̀tì kan tí ẹ̀wọ̀n nǹkan tó ń lórí burúkú tí ìnà lákọ́ máa jáàmù kọ́nà má jà jáàmù àgbákò bẹ́ẹ̀ pọ́n ẹ̀pọ̀n là fọkọ́lá bẹ́ẹ̀ fọkọ́lá fàdíyà bẹ́ẹ̀ fàdíyà dáràn bẹ́ẹ̀ dáràn èyí lẹ́ bá rẹ́ni tí ó ṣe kiri kan wọ́n ti gbé lọ sẹ́wọ̀n o wọ́n ti ṣe gbá ìjọba ẹ bá wa rí sísọ lẹ́bù wọn ní Òṣogbo yẹn. ẹ ṣe ara wọn náà ọba wọn lolúwo ọba wọn ni àti Múfútí àwọn gangan ni àwọn lágbẹnusọ ọ̀nà tí kálukú fi ń ṣe tó fi ń ṣe títí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ló dé tẹ́ jẹ́ ká sinmi nílẹ̀ Yorùbá ṣáwà nìkan jẹ́ ilẹ̀ Yorùbá nìkan náà gbé Islam wá ṣáwà nìkan la wà ń bẹ̀ tó ṣe pé ẹ máa sọ pé ẹ̀yin nìkan ṣá ẹ̀yin lẹ dáa jù kò sẹ́ni tó dáa tó yín ẹ̀yin lẹ Ọlọ́run máa kọ́kọ́ mọ̀ tó bá dijọ́ ọ̀gbẹ́ni àlùkìámọ̀ wọ́n máa béèrè lọ́wọ́ yín Lárúbáwá náà máa fi béèrè ọ̀rọ̀ wọ́n máa fọ̀rọ̀ wọ́n máa béèrè Ọlọ́run tẹ̀sìn bí Lárúbáwá ṣe jẹ́ bọ́n ṣe ń ṣe Lárúbáwá gbogbo àwọn oró olórí burúkú ẹ̀yin náà wá fírèmù ẹ̀ fún wa bèbí ti ṣẹ́jú o tó fi máa fa Sodiq tó fi jákùn lọ́yìn àwọn àlùsùnà ẹ gbàgbé gbogbo ayé máa bọ́ nítorí mo tún máa ń gbọ́ fídíò àfa Sodiq yẹn mo tún máa ń tún gbọ́ ẹ ti fi ẹ̀sìn yẹn ti fi dá lérú ẹni tí ó bá ti jẹ́ Islam tó bá jẹ́ Islam ló pọ̀ nínú ìdílé kan tí kìrìsìtẹ́nì wà àti tíṣẹ̀ṣẹ̀ wà Islam ló máa control gbogbo wọn Islam yẹn ló máa control gbogbo wọn àfi tó bá yẹ kó rí wọn pé nínú ìdílé yẹn ló kù tọpọlọ wọn ṣiṣẹ́ àwọn nìkan náà máa control bẹ yẹn torí wọn máa sọ pọ́dọ̀ àwọn nìkan lọ́lọ́run wà Allah àti ó ti promise àwọn ní 72 virgin 72 virgin tẹ́ẹ̀rí nínú ayé so 11 is a fraud ìjọba ẹ bá wa rí sí ibẹ̀ ni àwọn àfáà ni wọ́n máa ń kọ́ gbogbo ọmọ ológo lọ ẹni bá ti lè sọ̀rọ̀ àgẹ́sí wọn tàbí ó sọ̀rọ̀ nípa ìsìláàmù wọ́n máa àrẹ́sì ẹni owó ẹkún owó ẹjọ́ owó ọ̀fọ̀ òun ni wọ́n ń pa ẹ bá wa túdi wọn o ìjọba Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa
adúpẹ́ bẹ́ẹ̀ ṣe bá wa yin pin tó bá wa yin pin jù bẹ́ẹ̀ lọ ṣebí gbà tí kálukú ń jẹ wọn yó náà wá sí mọ́sálásí náà wá ń kírun ìgbọ́n rí ṣẹlẹ̀ ń pè wọ́n sí mọ́lúdì náà ń yọjú ṣẹ́yìn náà ti ń rójú ayé báyìí ẹ jẹ́ kí n sọ history kékeré kan níjọ́ kan fans mi kan mo rò pé àwọn àtàwọn yẹn ti jọ máa ń sọ̀rọ̀ wọ́n wá wò ó pé ó wá lóun fẹ́ ṣe mọ̀lúdì pé kán yáhùn ní 250,000 so àwọn wá wò pé ta ni àwọn lè fi ṣe bóyá bí ẹlẹ́rìí láàrin yẹn náà wọ́n wá ní wọ́n bá pè mí jọ ẹ̀ pé ìyàwó ẹlẹ́à ẹ̀ra mà kìnnìkan àwọn fẹ́ kẹ́ ẹ jẹ́ witness kìíní yìí ni o pé báyìí ẹni báyìí tọrọ owó lọ́wọ́ àwọn nǹkan kan páwọn ò dẹ̀ believe fún wọn mo ní ohun tó ṣe ni pé ẹ ní fún lówó yẹn tán ẹ jẹ́ ká fi 50,000 dán wò náà táwọn 50,000 dán wò tó bá dá padà àkó 200 tó kù fún ó gba 50,000 tán báyìí láti gba yẹn àárín nẹ́tíwọ̀kì fóònù ò lọ ẹ wá sọ pé ẹ gbé jìbìtì dání àlọ́ lórí burúkú ni yín kò sí ohun tí mo lè fẹ́ ṣe láyé tí mo lè fẹ́ ṣe láyé ìdáhùn sọ pé àfáà kan níbo àfáà wo àrà sán pẹ́ni tó bá bọ̀ èyí tó yẹ pé gbogbo ẹnu yín bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ ni kò sí payọ ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba ọba tó ní wá ní ká máa páyà òun torí òun súnmọ́ wájú kaṣọ́run wa lọ ẹ̀yin olè burúkú yìí kí ló dé ẹ jẹ́ kí lé sí mi àwọn ronú tìjọba ẹ̀yin náà tún kó fọwọ́ sórí iná ẹ̀sẹ̀ máa sórí burúkú àyùmọ̀dọ̀sán ti ṣe ẹ̀yà wèrè ni tá a bá dẹ̀ wí sí kúlẹ̀ máa fi lé everybody kiri ẹ̀ lè pa èmi gbá ni wọ́n ń pa ẹnìkan kì í pa owó ọmọ orúmọlẹ̀ ni mí tó confam ọmọ ọkọ Yorùbá dẹ̀ ni mí mo gbọ́ lẹ́nu bí ọ̀jẹ̀ orí yìí ti dàrú 72 virgins dẹ́ẹ̀rì gbọ́ nínú ayé yín no promise yín lọ́rùn ẹ mọ bí tá ẹ fẹ́ lọ dé sí ṣé ẹ mọ ẹ̀mí irú yín báyìí gbogbo èyí tẹ́ ẹ bá yé èèyàn jẹ́nu ayé inú táyà mọ́tò ló máa fi sí tàbí ajá tàbí ẹran nínú igbó tó máa ṣọdẹ kiri tẹ́rọ máa fà á ya bí olórí burúkú ìkà ló wà nínú yín ìkà ló wà nínú yín kí ló dé ẹ ṣe yàkà báyìí ṣé Kùránì tẹ́ wá gbé dání tẹ́ sọ pé ìhùbí yù àbí kílẹ̀ tí ẹ̀ ti ń pè yín mọ̀nà ṣìfáwù àánú kiri kan ṣé kò ṣìfáwù mọ́ ni ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé bí Kùránì bá ẹ gbọ́ àhálà fi Kùránì bẹ́ẹ̀ gbọ́ bùkátà ẹ̀ pọ̀ lápọ̀jù fi àtijọ́ tó o ti ní kí wọ́n kọ́ fi Kùránì gbọ́ ṣọ́ bẹ́ẹ̀ gbọ́ òkú òlójú kan for your information Kùránì is just ordinary story book yeah it's just ordinary story book kò lè gbọ́ nǹkan kan fún ẹ lẹ́yìn kó wọn bó ṣe máa padà sí pé ìpìlẹ̀ àwọn bàbá ẹ̀ lánàá bí wọ́n ṣe lu ayé wọn tó rọrùn tí wọ́n níṣẹ́ nítorí iṣẹ́ lóògùn ṣẹ́ làwọn bàbá ẹ̀ fi ṣe lánàá wọn ò sọ pé kí Kùránì wá bá wọn gbọ́ torí wọ́n mọ̀ pé ìwé ni kò sí ohun tí ìwé yẹn bẹ́ẹ̀ ṣe fún ẹ. àwa mú káwí àwọn ignorance burúkú irú owó Dangote 100 billion ibẹ̀ ni Dangote ti lọ tọrọ owó ṣé Dangote lọ ilẹ̀ lárúbá lọ tọrọ owó ẹ̀yin alọ́ni lọ́wọ́ gbà fìríǹdì ọ̀kẹ́ gbogbo yín lẹ ti dà àfà adájú kálámà rẹ̀ rí hùwà àkà ẹ̀yin ọ̀dájú burúkú yìí ìjọba ẹ bá wa rí sí wọn ẹ palẹ̀ wọn mọ́ ẹ kọ́ ọgbọ́n wọn kọ́ kí gbogbo ẹ̀ sí mi ẹ̀jẹ̀ àná ti gbọ́ràn ń lù. bí wọ́n pè nílé onínáwó náà ẹ̀kọ́kọ́ fèdè fọ̀lọ́ ní ara gbogbo ọ̀rọ̀ tẹ́ máa sọ kò ní pé ìṣẹ́jú méjì ẹ̀kọ́kọ́ máa ṣe bálabàla nítorí owó tẹ́ fẹ́ gbà ẹ̀yin olè burúkú yìí olè níyí kẹ́ lọ wá ṣẹ́ṣe kẹ́ kóńdì òṣì nítorí pé wọ́n tó o bá ní iṣẹ́ ibùgbọ́n kó o jẹ́ àfààyàn tó o bá ní ohun tó ń pawó wá fún ẹ kì í ṣe gbogbo òde náà máa pè é sí lọ máa kágbádá agbádó òfò agbádó òsínwó ènìyàn òní máa kó gbogbo ẹ̀ kiri. òní máa kágbádó olórí burúkú kiri.
bí wọn káwọ́ èèyàn mọ́ yín lọ́wọ́ wọn á kórí èèyàn bí wọn kórí èèyàn wọn á kọ́ òbò wọn á kọ́yàn kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé ohun tí wọ́n kọ sínú kùránì nìyẹn ni àbí bá nàbì ṣe lò gbà nìyẹn ṣé bí àbùtọ́ níbù ṣe lò gbà nìyẹn ṣé mọ́ọ̀rù ṣé bó ṣe lò gbà nìyẹn Bìláàlì ṣé bó ṣe lò gbà nìyẹn Álì Kàrámọ̀ Láàjì Àwù ṣé bó ṣe lò gbà nìyẹn ẹ̀yin olóṣì burúkú ìtọ́ ìbá dẹ̀bi kò ń ṣe Islam o kò ń ṣe àbọ̀ lórí burúkú ni ṣé mo sọ fún yín pé mò ń bá yín jà sí property Islam ni Yorùbá ni mí ọmọ Ògún ni mí Ògún ọ̀rọ̀ kẹ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà orí bàtà ní fojú dẹ̀gùn kò ní dáa fún ọmọ èṣù ọláàlú lèmi ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yan agbẹ̀dẹ kó tó wẹ mọ́ èmi ò bá yín pín ogún Islam kò sógún tí Islam fẹ́ pín tí mo fẹ́ bá yín pín nú ẹ̀ nítorí ẹ̀yin ìran ti tèmi ancestors tèmi lèmi máa tó sí ẹ̀yin Ọ̀rúnmìlà ẹ̀yin Odùduwà Ṣàngó Ọya Ọbàtálá Ọbàtá àṣà ọba takuntakun ẹ̀yin àwọn tèmi máa tò sí nìyẹn orí yìí ti burú dànù yàrá pé mi wà náà ń dá ilé fọ̀rọ̀ ẹnu dè ìgbà mo wà náà yẹn àánú ẹ̀ ń ṣe mí ànábì ò lè jókòó sọ́wọ́ ọ̀tún ànábì ẹ̀yin olórí burúkú tó ń ti fọwọ́ ọ̀tún àtòsì ṣé bóun la discover káwọn àfáà yìí sọ pé gbogbo olówó àánú náà àtànábì àti ìyá ànábì àti bàbá ànábì abẹ́rẹ́ tá ẹ bá máa wọ gbàlùjọ́nà ẹ bá máa lọ sínú gbàlùjọ́nà náà orí afárá Sàráìlì lẹ máa gbà bá Sàráìlù jẹ ní ó ń yọ̀ bí kún ó ti rí bí iná ẹ lè ṣe sáàmù yẹn kẹ́ ẹ páàsì tó ráì ti báyé yín sórí burúkú ẹ ti fi àwọn èèyàn sínú bondage ni religion jẹ́ nílẹ̀ Yorùbá fún wa kí n sọ fọ́ọ̀tì fún yín lẹ́nìí bondage òun ni religion jẹ́ nítorí pé ò ní free ara ẹ you cannot free your mind tó o bá sì wà nínú religion ẹ you can't kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe bó o bá ti rántí pé ẹ̀yìn àbúrú kìíní kan ṣe báyìí ẹ̀yìn kìíní kan ṣe báyìí eléyìí ṣe báyìí eléyìí ṣe báyìí ṣe báwọn ọ̀ràn kan náà prógámù ẹ̀sìn wá bá wa wọ́n ń wò pé kí làwọn lè fi káńkọ wọn ẹ jẹ́ ká gbẹ́sìn lọ bá wọn kán máa rán wọ́n wá gbé different type of religion méjì wọ́n gbé wá lẹ́ẹ̀kan ṣoṣo náà ìkan kọ́kọ́ wọlé ìgbà tó tún ẹ̀kejì wọlé ó wá di word and opposite ohun tó bá bá nu Kùránì ẹ̀ bá nu Bíbélì ẹ wá ṣe làákàyè orí yín ò pé ọpọlọ yín ò ṣiṣẹ́ ẹ kàn wà lójú kan bí omi ọdágún bí ẹja nù kànga are you mad or something kí ló ń ṣe yín kẹ wise ṣé kẹ ẹ lọ kú sí mọ́ṣáláṣí náà pẹ̀lẹ́ ni Ọlọ́run ni ṣé kẹ ẹ kú sí mọ́ṣáláṣí kẹ àní mo ti ẹ̀tọ́ wádà wọn kan náà orí òkè sórí òkè ni ẹ lọ wo ẹni tó gba ẹ̀sìn jù irú wọn ló ń tòṣì wọn máa sọ fún wọn pé ẹ̀wọ̀n nílé ayé kọ́ lára sálá ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún nígbàgbọ́ òdodo gbóyìn lẹ́ máa ṣẹ̀wọ̀n kẹ́ tó lọ láti ṣe lédò bẹ́ẹ̀ bá tún kú tán inú ẹ̀wọ̀n lẹ́ máa kú sí. wọ́n ń tàn yín ni wọ́n fi ń dè yín ni ọ̀rọ̀ ẹnu ni wọ́n dé Fákẹ́yìn Sọ́lá lánàá èmi ti já kùtùkùtù mo dúpẹ́ pé gbogbo frustration tẹ fún mi lórí nẹ́ẹ̀tì ẹ̀yin àfà pásítọ̀ kọ́kọ́ ò blackmail mi rí o pásítọ̀ kọ́kọ́ ò dà mí láàmú rí láti gba mo ti bẹ̀rẹ̀ ní 2020 ẹ̀yin àfáà yìí ni ẹ̀yin orí má nàá díẹ̀ lò sí wà ẹ̀yin olubi tó ń pọmọdé bá luwẹ̀ lọ́wọ́ ẹ̀ èmi ò ń ṣọmọ ìyá yín mo ti lọ fún àfáà ẹ̀yin olòṣì burúkú yìí àfáà kan last week àfáà yẹn ní ìyá wa kí ló dé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ ní mi lè ṣe torí mi ṣe Islam mọ́ mi ń ṣara yín àfáà yẹn rẹ́rìn pé ìyàwó inú ló ń bí mo nínú òbí èmi o mo ní sàmọ̀ pé wà láyé gbogbo bí mo ṣe ń fi ẹjọ́ àwọn ọmọ ìyá yín sùn yìí láti 2020 àní wọ́n ṣe voice note báyìí tí n bá jí láàárọ̀ báyìí wọ́n ṣe voice note èpè ńláńlá èpè náà fi dáṣẹ wọn ẹ̀yin olórí burúkú yìí ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́tàmúríkà ẹ máa ṣe ilẹ̀ Yorùbá ẹ̀sìn awọ́rù ẹ máa ṣe tẹ́dọ́kọ ibi tí wọ́n bí yín sí ẹ máa tẹ́dẹ́bẹ̀ àyàfi èyí tó bá ṣe dáadáa nínú yín tó nífẹ̀ẹ́ ìran Yorùbá tó finú kan bá wa lò tí ò sí nínú ìgbìmọ̀ pé ẹ lọ tú àwọn Yorùbá nation ká nítorí àwọn ni wọ́n dẹ wá àwọn àfáà náà dẹ wá àwọn olórí burúkú wọ́n dẹ wọ́n wá different type ni àwọn kan kó sẹ́yìn olóyè àwọn kan wọ́n ń ṣiṣẹ́ kiri lábẹ́nú tó bá ti rí pé a ti fẹ́ gòkè báyìí wọ́n á rẹ wa bọ́ láti Elédùmarè gbogbo ohun tó ẹ bá kójọ ẹ máa jábọ́ ni àwọn ọmọ yẹn á jábọ́ àrọ ọmọ yẹn á jábọ́ tó ẹ bá lọ tán nú ayé.
àṣẹ o Ọlárẹ̀wájú àtẹ̀yìn náà àti gbogbo ẹ̀yin fáǹsì mi yín àgùn kò ní gùgù yánú ayé kò ní burú fún yín. kí ló dé tẹ́ ẹ yàkà kí ló dé tẹ́ ẹ yàkà kí ló dé ẹ dẹ̀ sọ fún wa pé gbàtà wa gbójú tá à ń lọ sílé kéwú wọn kì í ṣe àwọn wáàsí pé ẹlẹ́bọ̀ṣẹgbẹ́ ẹlẹ́bọ̀ṣàwọ̀ wọn ò ṣe wáàsí ìkórira o nígbà táwa gbójú o ọba apẹrin ni wọ́n bí èmi sí Ondo State o ọba apẹrin ní under Òdìgbò local government ibẹ̀ náà bí èmi sí àwọn màlíìmù kò tí ì sáfàǹgà màlíìmù ló máa ń kọ́ wa nílé kéwú wọn ò dẹ̀ ever preach fún wa rí pé àwọn oníṣẹ̀ṣe ṣe bákan kìrìsìtẹ́nì ṣe bákan rárá o bí ó ṣe wà lélẹ́yìí ẹ̀sìn yẹn wọn ọmọ ìyá pa wọ́n pọ̀ ẹ̀sìn ò pa wọ́n pọ̀ àmọ́ ṣá kò sí ohun tí wọ́n fẹ́ ṣe nínú religion wọn tí wọ́n jọ ní join together tá a bá ń ká ṣámú àwọn ọmọ kìrìsìtẹ́nì á lọ bìbà oníṣẹ̀ṣe á lọ bìbà tá a bá ń tọ́ bá dàsìkò kan ṣe Christmas wọ́n máa máṣọ àwa náà mú a máa kúnnú ṣọ́ọ̀ṣì láìsùn ọdún tá a máa yí báńgà tá a máa ṣeré ilé wọn láti máa jẹun tó ní ọdún fábá bá ṣe tiẹ̀ bọ́ bá ṣe ń ṣèkúrú náà máa ṣe gbó àti gbìn gbogbo ẹ̀ ló máa ń ṣe fún wa tá à ń jẹ kò sí pé a criticize kankan kí là ń dàgbà fún díẹ̀díẹ̀ táwọn dájú kálá tán wà rìn àwọn olórí burúkú àléfì lèmi fi kété mi àléfì bá ta asa jìmọ̀ àkàrìmọ̀ àmẹ̀rù adalisalira sirasi à ń bà kú òfin àbí àkínbà kú òfin fa káfú ara kámúláṣà lámú ara wo ábùbá làmọ̀lẹ́fù àlàánsà yí ara wá sàlámù ìhun táwa fi kéwú nìyẹn àwọn òfin àlìbá àtàṣà àjíbẹ ẹwà ọdá lára ọ̀rọ̀ àwọn àárọ̀ lọ́wọ́ àárọ̀ lẹ́sẹ̀ àwọn òfin yẹn kéwú àwọn tàná tí wọ́n sì ké àgínbà kó òfin yìí wọ́n pa òfin Ọlọ́run mọ́ ẹ̀yin tèmi tó di fáfáfáfọ́ ẹ̀yin ní fáfáfófó òun lè bẹ̀rẹ̀ sí ní fa abẹ́ lẹ̀ ń fa ọyàn lẹ̀ ń fa orí lẹ̀ ń fa wọn lórí lẹ̀ lọ fáwọn l'Amẹ́ríkà lẹ̀ ń kúrọ́ pé ẹ fẹ́ ṣàdúrà fún wọn ẹ fẹ́ ra Kùránì mílíọ̀nù owó lẹ fi gbà kò ní dáa fún yín tálálẹ́ bá ní kó yẹ yín aláàárọ̀ ní jẹ́ kó yẹ yín èmi sì ń sùn mí tí ìjì pẹ̀lú yín àbí tẹ́ ẹ bá ṣe kíni tẹ́ ẹ ṣe nọ́mà tẹ́ ẹ fìfẹ́ lò ẹ fẹ́ rárá yín nínú ẹ̀sìn òun náà kí wá ní ohun tó fẹ́ wúrú àwa yìí lórí bá a fẹ́ máa ṣe àwọn tí wọ́n ti ẹ̀ sọ pé àwọn jẹ́ àwọn súnà wèrè làwọn náà wèrè ni wọ́n tí wọ́n bá sọ pé mísánà kan lélẹ́yìí o tí wọ́n bá gbé ẹnìkan tí wọ́n bá ṣe ẹnìkan di sódà àwọn tó kù àmà dìtẹ̀ wọ́n á máa bára wọn jà adarí máa nìkan pásánà bí wọ́n bá pínwó wọn ò ní pín dọ́gba owó náà ló máa díjà wọn sílẹ̀ ìgbà tó gbẹ́dẹ̀ bá ti sọ pé ẹgbàṣẹ́ Ọlọ́run gbogbo yín máa lọ fi ṣẹ́lẹ̀ àti ẹ̀ráwọn tó ti ẹ̀ lọ́kọ̀ ṣe kọ̀wé ní kọ́ńpìlì pé àwọn òṣìṣẹ́ mọ́ wọ́n wá joyè jàgbà àwọn olórí burúkú ẹ̀dá ẹ jẹ́ mú mi omi làṣẹ omi lẹ̀rọ wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá wò ó pé ó wá níwò fẹ́ ṣe mọ̀lú tí wọ́n bá sọ pé bí sáà bá gbé ẹnìkan bá ṣe nìkan ti sódà àwọn tó kù àmà dìtẹ̀ wọ́n máa bára wọn jà adarí máa nìkan pásánà bọ́n bá pínwó wọn ò ní pín dọ́gba owó náà ló máa díjà wọn sílẹ̀ bàbá gbẹ́dẹ̀ bá sọ pé ẹgbàṣẹ́ Ọlọ́run gbogbo yín máa lọ fi ṣẹ́lẹ̀ àti adarí máa nìkan pásánà ẹ bá bìrì ó já pọ̀ tó bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ orí burúkú tẹ̀ ìṣe náà ló máa ń bá fóònù àti nẹ́tíwọ́ọ̀kì orí burúkú ẹ̀yìn àfa ló máa ń bá fóònù àti nẹ́tíwọ́ọ̀kì ẹ bá lẹ́jẹ̀ ẹ bọ̀nà jẹ ẹ bọ́ sínú ẹbí ẹbí rògbòrògbò wọn ò nífẹ̀ẹ́ ara wọn mọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìyá ti tèmi o kò sẹ́ni ẹ̀kan tó sọ bẹ́ẹ̀ mi pé bákan o tàbí ohun tó ń ṣe kù díẹ̀ ká tàbí nǹkan kan o nítorí ọmọ pàdọ́ọ̀tì ni mí àwọn bàbá àtìyàwó òde fi èsì kó wájọ ọmọlúàbí humanity ìran náà fi kó wájọ kó tó di pé wọ́n lọ ẹbí mi kò lè confront mi pé kí ló dé tó ń ṣe báyìí nítorí pé àwọn ò dúró lórí religion a dúró lórí humanity ìfẹ́ ìfọmọ ènìyàn ṣe ìran làwa dúró lé lórí gbogbo bẹ́yìn àfa bẹ́ẹ̀ ṣe ń bára yín jẹ lọ sí iye wa àfa mélòó ló ń bára wọn jàmbẹ̀ àbí tí àwọn ọba bá kórí burúkú bá wọ́n fẹ́ jẹ lọ́dọ̀ ọba lókù ṣerú èmi ìtẹ̀lẹ̀ nìkan fẹ́ pèpè bá pé kínní ọba tó di mí kún mi kó tó gbéṣẹ́ lé mi lọ́wọ́ kò kún ẹ̀yin iṣẹ́ kíṣẹ́ lẹ̀ ń jẹ́ kì í ṣọba tó ní lórí yín iṣẹ́ tó bá rán yín níṣẹ́ á ti fi iṣẹ́ gidi bísínẹ́sì gidi á ti fi jí ìkí ẹ̀ fún yín kẹ́ ẹ má bàa jalè kẹ́ ẹ má lọ lọ́wọ́ gbà kẹ́ ẹ má purọ́ kẹ́ ẹ má joyè kéwù tọrọ báárà kéwù tọrọ jẹ kéwù ṣe bá bí ala kéwù dájú kálámà rẹ̀ rìn hùwàkà ọba tó ní èmi ti kún èmi
kó tó di pé mo gbaṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣẹ́kun ọkọ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú. I love you dákú. My ancestors, my boss. Rí ti dàrú. Níṣẹ́ alẹ́ ní tàárọ̀. Owó tá a bá pa náà lẹ máa fọ̀rọ̀ ẹnu dúdú lẹ máa fi gbà mọ́ṣáláṣí lẹ máa gbà ní ṣọ́ọ̀ṣì. Ìwọ tó bá tiẹ̀ sì ń dáwù ẹ̀mẹ́wàá ìdá mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì you are very stupid. Ìdá mẹ́wàá. O ṣe dá 100 sí. O ṣe 100 sí. Àfáà wà nú èsì. Wọ́n ní èsì lọ́fíìsì o. Wọ́n á fẹ̀ dìímẹ̀ tó bá dalẹ̀ wọ́n á ní tàjú 90 wà. Wọ́n lè ṣe 7 days sílẹ̀ fún ẹ. Ẹ̀sùn tẹ́rí ẹ a máa dìbò odò fáwọn. Ìwọ náà dẹ̀ ronú. O wò ó pàtijọ́ tó ti lọ kí ló fi dà. Àtijọ́ tó ti ń lọ fúlẹ́ńgé ẹ. Wọ́n á sọ fún ẹ pọ́nà lọ. Wá bí ọba tó ní wọ́ọ̀fù ọ̀nà kan kalẹ̀ kò júwe ọ̀nà kankan fún kálukú. Ìṣẹ̀dá kálukú lọ́nà ẹ̀. Orí kálukú ní ìṣẹ̀dá ẹ̀. Gbá orí ẹ̀ mú kó o bẹ lọ́hùn. Ṣàdúrà sí. Gbá orí ẹ̀ mú Ọlọ́run lànà fún ẹ. Aláàánú tó jẹ gbẹgbẹ̀rún yẹn lọ kó yàn tiẹ̀. Orí yìí ti yí. Èmi ti já o. Mo ti já o. Àná ńgbà tẹ́mi ògbọ́n mò ń bá yín ṣèjọ kiri mo ṣeré là ń ṣe nonsense káàkiri èmi ò ráyè gbogbo yẹn. Nítorí pé mo mọ̀ pé tó ju ìrìn àjò máa lọ sínú ẹ̀sìn kan máa òun ní heart mi. Tí mi bá ti bá tọmọlá kejì jẹ. Mi ì robi sọmọlá kejì. Mi ì dẹ trap mi ì gbégbó sínú ẹrù wọn. Mi ì sáwé kan wá gbaṣọ ọdún kí n kidnap wọn. Mi ì dalé onílérú. Mi ì rí tẹni tó ń ga kí ní kó jábọ́. Mi ì bínú ògùn ọmọ ọlọ́mọ. Mi ì rọmọ ọlọ́mọ tó ń ga kí ní kó jábọ́. Mi ì sọ pé kílé onílé dàrú. Mi ì bá yí ọkọ mi jẹ́. Mi ì fẹ̀mí jà lógun. Mi ì balé onílé jẹ́. Mi ì fẹ̀mí bẹni ẹlẹ́ni lógun. Mi ì daṣẹ́ oníṣẹ́rú. Mi ì fẹ̀mí daṣẹ́ oníṣẹ́rú. Gbogbo wa bí ìwà burúkú kò sí nínú ayé mi. Mo dángájíá mo sì ẹ̀dá ọkàn mi balẹ̀. Èyí tí ẹ̀rí kan gbé fàjọlẹ̀ rí kó má rí ń wí ni. Torí atọ́nà nífá sọ́dọ̀ Olódùmarè. Ẹ̀yin olóṣì burúkú yìí. Àdẹ̀rí mú mi. Ìsìlámù lọ́nà. Ẹni tí ó bá ṣe ìsìlámù tó fi kú kò lè rọrùn wọ̀. Ẹni tí ó bá ṣe pá tó fi kú kò lè rọrùn wọ̀. Kí ló dé? Àwọn bàbá ànábì tí ó ṣe ìsìlámù lánàá ńkọ́? Àwọn ẹbí ànábì tí ó ṣe ìsìlámù lánàá ńkọ́? Ẹ sọ fún wa ká gbọ́. Àwọn tí wọn ò ṣe ìsìlámù lánàá ńkọ́? Àbẹ́ wá sọ pé àwọn bàbá titi wa níran titi wa o tí ó ṣe pé ìpìlẹ̀ kálukú ṣe mọ́ kírètì ẹ̀sìn ni. Ìpìlẹ̀ kálukú ní pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ bọ́ba tó ní wá ṣe gbogbo ìgbà. Torí kò sẹ́nìkan tó lè sọ pé ìgbà báyìí láyé bẹ̀rẹ̀ kò sí. Àwọn oní tẹkinọ́lọ́jì gan wọ́n mọ̀fẹ́ ni. Ọlọ́run ló mọ̀ bẹ̀rẹ̀ ayé ló dẹ̀ máa mọ̀ pé. Ìgbà tí wọ́n kọ́kọ́ dá gbogbo ayé ẹbọ ni. Ẹrú bọ ọpẹ́ nú Bíbélì. Ẹrú bọ ọpẹ́. Kálukú ló mọ̀ tó ń jẹ́ ẹbọ. Ẹbọ ni pé ṣe sàrà. Ṣe nǹkan kan báyìí. Ti nǹkan kan síwájú. Ṣe nǹkan kan báyìí kọ́nà ẹ lè là orúbọ nìyẹn. Tó bá ní ẹ lọ rúbọ alábòsí alákèéta onígbàwo ẹ lọ fi nǹkan tọrẹ fáwọn èèyàn àwọn kan ẹrúbọ òfò ẹrúbọ àdánù ẹ wá bèdè jẹ mọ́ wa lọ́wọ́. Ẹlẹ́bọ lèmi ojoojúmọ́ mo fi ń rúbọ ọpẹ́ fún tó Lódùmarè. Ọba tó ní mí dẹ̀ ń gba ọpẹ́ mi ó dẹ̀ ń gba ìyìn mi. Ẹ̀yin tẹ́ ẹ̀rúbọ kí lẹ̀ ń gbé kiri. Àná lọ gbé pèsè wọ́n lọ gbé àfáà ń gbé o pásítọ̀ ń gbé. Ẹ̀dẹ̀ náà kẹ́lẹ́ bá ní ẹ̀jẹ̀ lọ bọ̀ orí ti bàjá láńkáṣí áyán ga yín níbi tẹ́ ẹ bá wà. Blood fúlù yín ọ̀bùládé fún ọkọ̀ nǹkan bílítì yín. Ẹ jẹ́ ká sinmi ẹ jẹ́ kẹjọ́ wí ẹ jẹ́ kó gún mi. Ta ló wà ń bẹ òjò yẹn ń fún o? Ṣọgbọ́. Ẹ jẹ́ ẹ̀wọ̀n tó rà sáṣọ. Kọ́ mi I'm back.
ẹ̀yin tèmi ẹ má bínú òjò yẹn ń rọ̀ gan wọ́n á sáré lọ káwọn aṣọ tá a sá so kí kálukú dán lórí léde kò rí yín pé o àfẹ́jọ́ olórí burúkú náà láì mọ́ ẹ kó ṣìrò ẹ kó fò lọ tó bá pẹ́ bẹ́ẹ̀ ṣe ń ròyìn ẹ̀ náà ló bá rí ni ó bá jẹ́ bó ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ á ti kú lọ́ra ìtorí pé ọba tó ní wá kò fìdí ayé ẹni kankan tí wọ́n bá kọ nǹkan sínú ẹnu bíbélì àwọn kan ló rorí kọ́ tí wọ́n bá kọ́ sínú kùránì àwọn kan ànádàmá ní ìwé ọlọ́run ẹ rí pé ń rí dínkù ọba tó ní ní ọba tó ní wá ní ìwé kan ni àwọn ọ̀ràn kan parapọ̀ wọ́n prógámù ọ̀la fáwọn ọmọ wọn ẹ̀yìn wá gbàgbé ń gbàgbọ́ ọtí tàwùrẹ́ ní ọmọ ọkọ wọn náà fẹ́ fún ní mọ́ṣáláṣí 200 ó ní kò sí ohun tó jọ tí wọ́n bá ti lè support economy àwọn yẹn gbé ya Amẹ́ríkà wọn náà fẹ́ fún ní education fún nígbà ó ní kàn support àwọn ní kínní ní nǹkan ọjà kan empower àwọn náà. ó yá gbogbo ẹ̀ náà láti gbọ́ ṣebí ṣe tẹ́ ẹ ṣe tán báǹdì yín nìyẹn ẹ má lọ sí ẹ má wà wọ́n sì máa báǹdì gbogbo yín àkọ́kọ́ náà èmi mọ̀ tó dẹ̀ dá mi lójú ṣé ẹ rí drop and use làwọn yẹn máa ṣe fún yín tí wọ́n bá ti gba owó yín táwọn wá sọ pé iná ẹ̀ padà sílé ẹ lọ tún lù yín ṣe wọ́n máa sọ bẹ́ẹ̀ fún yín ní ẹ lọ tún lù yín ṣe nítorí àkótilétà ní wọ́n ní ẹ padà ẹ lọ tún lù yín ṣe àǹfààní ọ̀fẹ́ ní bá fẹ́ pé o àǹfààní wà láti pè wọlé o aago méjì ti fẹ́ lù o ẹ pè wọlé o WhatsApp 08102893269 08102893269 torí pé ariwo kọ́ ni mísíkì lọ́wọ́ yìí káàbọ̀ ta káfáyà yín káàdẹ̀ padà wọlé ni kò sáyè àyè wádà iṣẹ́ wo gbà wá láyè abọ́ ọba jọ̀bí èyí náà tó wọ́n ní Saudi Arab has stopped Nigeria not to participate in only Pyrium àbíkílélẹ́yìí because Nigeria is a scam. ẹ ṣe ẹ máa bá mi sọ ìtókù tí mi ń bá kà tí mi ń bá rántí inú ẹ ọ̀gá tí ènìyàn amúdà báwa náà ti ẹ lè kọ kankan tán kọ oníyànṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ àgùà ìbínú wọ́n máa ń kọrin kan nígbà ìgbà táwa tá à ń kéwú pé Muhammadu lẹ́ni tá Ọlọ́run rán o aláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ láò máa yìnyọ́ o Muhammad. bàbá oní bàbá jíṣẹ́ kiri àgbáyé ẹ̀yin kan dé ẹyọ pọ́npọ́tì ẹkún sí wẹ́wẹ́ ànábì wò wá ṣe é fún yín tẹ́ àpọ̀wọ́ ọ̀tún ẹ̀lẹ́ ń dúró àti jókòó ẹ̀yin kan ọwọ́ ọ̀tún ànábì yẹn òun lẹ́yìn sáré àti jókòó áálù yín kù mọ̀ níjọ́ gbẹ̀ndì àlùkìámọ̀ torí gbogbo iṣẹ́ tí bàbá oní bàbá ṣe sílẹ̀ ti dàwó ilẹ̀ Yorùbá ó ti wú ọ̀rẹ́dì ojú òní ti wà èmi relé bàbá mi o Ifá bá wà ṣe Ọ̀rúnmìlà máa wò wá nìran Ifá bá wà ṣe Ọ̀rúnmìlà máa wò wá nìran ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ Ifá bá wà ṣe Ọ̀rúnmìlà máa wò wá nìran gẹ̀gẹ́ Ifá bá wà ṣe Ọ̀rúnmìlà máa wò wá nìran o ayé ti wá dòdò ó ń gbé ni lọ ẹ ti ẹ̀jẹ̀ ń dẹ́rìn pa yín àfa kan ló bá ń bá mi sọ̀rọ̀ lórí DM mi ló bá ń lo owó fún mi mo ní kí lẹ́ẹ̀fẹ́ lè ń bá lo provide mo ní kí ló dé kẹ́ẹ̀tì ẹ̀jú mi lọ lọ́jọ́ orí gan mo deserve respect káwọ́ bòsíbòsí I'm not your mate ẹni tá à ń sọ yìí ó bá dàgbà jù ní 35 years ó dàgbà sọ wípé ajé àkìní kan mo fẹ́ bẹ́ẹ̀ sọ mo ní ilé ayé ló bá sọ ẹ má bínú mà òun ṣe eré wo lèmi àti ẹjọ́ ṣe mo deserve respect o kẹ́ ẹ pọ́n mi lé fọ́mílé làwọn yẹ mi sí. ìbàkọ́ ìsọ́lá aláṣàbí òyeyè ni mí kò rújú rárá ọmọ olúwẹ̀rí
Olódùmarè ọba tí àánú ẹ̀ ń sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọlá mọ́tòmọ́tò wọlá pé wọ́n ló ní kápá kó òjò máa rọ̀ kó òórùn máa ràn. Gbogbo àwọn afọ́lẹ́ Yorùbá tó fẹ́ báyé wá jẹ́ Olódùmarè báwa mú wọn sọ. Wọlá kẹ́rẹ̀ tó ń sọ̀kalẹ̀ yìí ó gbalẹ̀ Yorùbá fún wa. Jẹ́ kí rán mi ọba lóko ẹ̀rú kárọ̀mọdọ́mọ mi má padà wá ṣẹ̀rú. Wọlá ìkẹ́ rẹ tó ń sọ̀kalẹ̀ yìí ó mo fi súre sílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá kò gbàtú sílẹ̀ ní kíákíá. Ilẹ̀ Yorùbá kò gbàtú sílẹ̀ lọ́wọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ àfà lọ́wọ́ pásítọ̀ lọ́wọ́ babaláwo èké. Nítorí pé ọmọ abínibíni wà kábà lè ṣe rere láyé ká tó lọ. Ẹlẹ́dùmarè fàṣẹ ṣàìsọ́rọ̀ mi jẹ́ ká bọ́ lóko ẹrú. Gbogbo àwọn àfà tó ń gbé nípa tó ń jí ní gbé, gbogbo àwọn mukomuko lábo gédígédí jẹ́ ká àṣírí wọn tú. Àṣírí yín á tú kò tún ní bò mọ́ títí láé orí bí òṣè bẹ́ẹ̀ àṣẹ́gun. Ó dàbí pé ní àwọn Amẹ́ríkà báyìí àárọ̀ náà máa wà wọ́n yàn máa wà ní it's not bóyá 8 o'clock ṣàṣì 9 8-9 náà máa wà báyìí. Sojú òní tí wọ́n níyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o àwa tá a jẹ́ apá ìbínú àánú abáwa gbé ojú òní tí wọ́n nígbàgbà tí àdúrà gbogbo bá a bá ṣe fẹ́ kó rí a rí bẹ́ẹ̀ fún wọn láṣẹ Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans mi, gbogbo ẹ̀yin tẹ́ bá mi love tẹ́ like tẹ́ share tó lọ fà, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ojú òní tì ẹ ní wà bákan náà láṣẹ Elédùmarè gbà. Èmi ti ń relé o mo ti ń relé o. Gbogbo ẹ̀yin tẹ́ wo ètò èní mo kí yín o. Ẹ̀yin tẹ́ bá mi share tẹ́ bá mi love tẹ́ kọ́mẹ̀ntì ayọ̀ mo dúpẹ́. Ṣé o wá rí ìwọ tó tún máa padà bú mi náà tó ní wọn pa àwọn kan ṣe máa wà lọ́dà comment section tó bá bú mi. Èébú òso gbogbo èébú tẹ́ ẹ bá ti bú mi ṣé ẹ ti rí tẹ́rí Ifá Ọyìn Sọ́lá ó hùn irùngbọ̀n ṣé ẹ ti rí irùngbọ̀n mi lélẹ́yìí. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń bú mi irùngbọ̀n mi máa defend á máa dá padà ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀yin tẹ́ fún mi ń dátà ẹ ṣé ẹnìkan ló bá mi ṣe dátà ìtẹ́ fi ń wò mí. Ojú òní tì í. Ifá bá wa ṣe Ọ̀rúnmìlà máa wò wá níran. Ifá bá wa ṣe Ọ̀rúnmìlà máa wò wá níran. Ayé ti wá dòdò wọ́n ń gbé ni lọ wọ́n ní gbé wa lọ tọmọtọmọ ní lùgbàdì ayé o láṣẹ Elédùmarè. Olódùmarè gbalẹ̀ Yorùbá fún wa o. Ojú òní tì wá èmi ń relé mi o. Ifá kan ìṣẹ́lẹ̀ tún dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.